nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ojoojúmọ́ ìbẹ̀rù gbọkàn àwọn èèyàn Àkókò. Inú ìbẹ̀rù ńlá làwọn èèyàn Àkókò àti Ọ̀wọ̀ èyí tó wà lẹ́kùn àríwá ìpínlẹ̀ Oǹdó wà lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó ń fìgbà gbogbo wáyé láwọn agbègbè ọ̀hún. Ohun tó tún mú kí ìbẹ̀rù yìí peléke sí i lọ́kàn àwọn aráàlú tó wà láwọn agbègbè wọ̀nyí ní tàwọn ọkọ̀ èrò bọ́ọ̀sì GUO tí wọ́n tún jí gbé lójú ọ̀nà Àkùnnù Àkókò sí Ayẹ̀rẹ́ lópin ọ̀sẹ̀ tó kọjá lẹ́yìn tí wọ́n pa awakọ̀ ọkọ̀ èrò ọ̀hún nípakúpa. Gbogbo bí wọ́n ṣe láwọn ẹ̀ṣọ́ aláàbò láti ìpínlẹ̀ Oǹdó àti Kogi ń gbìyànjú tó pẹ̀lú pé ní kété tíṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún bá ti ṣẹ̀ ni wọ́n ń fọ́n sí inú igbó láti wá àwọn tí wọ́n jí gbé náà láwárí. Èyí kò tí ì so èso rere kan títí di àsìkò tí a fi ń kó ìròyìn yìí jọ lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá sípínlẹ̀ Oǹdó ọ̀gbẹ́ni Àbáyọ̀mí Peter Ọládìípọ̀ ṣàlàyé nínú ọ̀rọ̀ tó bá àwọn oníròyìn sọ lọ́jọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọjọ́ 13 oṣù kejì ọdún 2024 yìí. Ó ní òun gbọ́ pé àwọn ajínigbé ọ̀hún ti kàn sáwọn ẹbí àwọn tí wọ́n jí gbé náà láti béèrè owó ìtúsílẹ̀ lọ́wọ́ wọn. Ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n ló ti dá jìnnìjìnnì ńlá sọ́kàn àwọn èèyàn agbègbè náà pàápàá àwọn àgbẹ̀ tí ìbẹ̀rù bojo kò sì jẹ́ kí wọ́n láyà láti lọ sí oko wọn lọ ṣiṣẹ́ oko mọ́. Àwọn àgbẹ̀ agbègbè tá a gbọ́ pé ọ̀rọ̀ yìí kàn jùlọ ní Àjọwá, Ìkákùmọ̀ àti Áúgà Àkókò. Wọ́n ní gbogbo wọn ni wọ́n ti pa oko wọn tì nítorí ìbẹ̀rù àwọn Fúlàní tí wọ́n ń gbé àwọn nǹkan ìjà olóró kiri oko olóko. Ọ̀kan nínú àwọn àgbà ìlú kan tó bá wa sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ní kò sí àní-àní pé ìtú burúkú táwọn oníṣẹ́ ibi wọ̀nyí ń pa lágbègbè Àkókò ti jẹ́ kí àwọn èrè oko àtàwọn nǹkan jíjẹ wọn kọjá fífẹnusọ. Yàtọ̀ sí táwọn àgbẹ̀ tí wọn kò rójú ráàyè lọ sínú oko wọn mọ́ nítorí ìbẹ̀rù pípa tàbí jíjígbé, àwọn obìnrin tó yẹ kí wọ́n máa kiri tàbí kó àwọn oúnjẹ lọ tà lọ́jà tàbí kí wọ́n kiri káàkiri ìgboro ló ní wọn ò lè ṣe bẹ́ẹ̀ báyìí nítorí àwọn ajínigbé. Ó ní ẹ̀bẹ̀ làwọn ń bẹ ìjọba láti tètè wá nǹkan ṣe sọ́rọ̀ ìpèníjà ètò ààbò tó ń bá àwọn èèyàn ẹkùn àríwá fínra kí nǹkan tó bàjẹ́ kọjá àtúnṣe. Olúṣèyẹ Ìyádé ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.